tó ǹjẹ́ ìbàlọ́wọ́ ọlọ́run olódùmarè ọba àjíkí ọba àjígẹ̀ mo rí bàbá mi àrìndé ọ̀wọ́ ọmọ olómọ apẹ̀rán ibi tó bá wà lónìí ilẹ̀ eré ni o mo sì bá gbogbo ajunu lọ pátápátá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi subscribe sí YouTube channel mi bákan náà òun mo ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ó jẹ́ wípé ẹ̀ ń bá mi like àwọn fídíò mi tẹ́ sì ń bá mi share rẹ̀ káàkiri lágbára ọlọ́run olódùmarè adóṣùṣù kì í nìkan sáyé ẹ̀yin náà ò ní nìkan sáyé yín o mo dúpẹ́ mo mà lóore púpọ̀ ẹ ṣeun gan ni. ìwé ìtàn wo là ń kà lọ́wọ́ ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ Adakedajo. Ibo la bá ìwé náà dé ẹ jẹ́ kí n sún sẹ́yìn díẹ̀ kẹ́ ẹ lè mọ ibi tá a bá dé. ẹ rántí wípé wọ́n ti ń fi ọ̀rọ̀ wọ́n fi ń wá kọmíṣánná Àjàyí lẹ́nu wò lórí bí wọ́n ṣe rìn ṣe rántí wípé kọmíṣánná Àjàyí ó ti ń sọ wípé òun ò mọ ibi tí ojú yọ bọ́ òun ò mọ ibi tó wà àti ibi tí wọ́n lè wá sí ibi tá a parí rẹ̀ sínú Yorùbá bọ̀ wọ́n níbi tá a roko tì sí ibẹ̀ náà là á fàbọ̀ sí. ẹ jẹ́ ká tún máa tẹ̀síwájú níbi tá a bá dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ké sáwọn aládùúgbò yín káwọn náà jókòó kájọ gbádùn rẹ̀ dáadáa bẹ́yìn ò bá tí ì wá subscribe sí YouTube channel mi mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run Olódùmarè ẹ bá mi subscribe báyìí ẹ ṣé mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ gbogbo yín pátápátá ẹ̀yin lẹ jẹ́ ká mọ̀ wípé à ń wí nǹkan gidi. ó yá o ẹ já tún máa tẹ̀síwájú. Kọmíṣánná ronú lọ díẹ̀ ó ní ohun tí mo lè rántí kò ju wípé ó sọ fún ẹni náà pé kí wọ́n má wulẹ̀ dúró de òun pé òun ti bá ohun mìíràn lọ pé kí wọ́n ṣiṣẹ́ náà bí àwọn ti jọ sọ ọ́ tẹ́lẹ̀. Ọlápàdé dorí kodò ó mí kanlẹ̀ ó ṣí orí sókè láti wo kọmíṣánná ó ní ibo la lè wá ojú yọbọ sí. Kọmíṣánná ní n ò lè sọ o. Ọláwálé ní ẹ ò lè sọ báwo ṣé ẹ̀yin àti rẹ̀ kì í jọ sọ̀rọ̀ mọ́ ni. Kọmíṣánná ní ó ṣe díẹ̀ tí èmi àti rẹ̀ tí a jọ sọ̀rọ̀ kẹ́yìn. Ọlápàdé ní ẹ̀yin lẹ ò pé ni àbí òun ni kò pè yín. Kọmíṣánná dáhùn ó ní a ò pé ara wa ni àbí ẹ ò ní òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ni. Mo ní ṣùgbọ́n òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ náà kò lọ mọ́ báyìí. Ọlápàdé kọjú sí Dékúnlé ó ní lọ bá mi mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kọmíṣánná wá ibi tá a bá dé lélẹ̀ tá a kà kọjá nù. Dékúnlé jáde lọ lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo yàrá náà òun ló pa lọ́lọ́. Ọlápàdé kọjú sí Ọláwálé àwọn méjèèjì wọ́n sì jọ ń sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ kò sí ẹni tó gbọ́ ohun tí àwọn méjèèjì ń sọ. Dékúnlé wọlé padà pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan lọ́wọ́ ó na ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà sí Ọlápàdé. Ọlápàdé gbà á ó sì tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún ó na ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà sí kọmíṣánná ó ní ẹ tẹ pásíwọ́ọ̀dù yín sí. Kọmíṣánná gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ó sì tẹ pásíwọ́ọ̀dù rẹ̀ sí. lẹ́yìn tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà sí tán kọmíṣánná nà á sí Ọlápàdé. Ọlápàdé ní ẹ wá òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ojú yọbọ jáde. Kọmíṣánná wá òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ó nà á sí Ọlápàdé ó ní òun nìyí. Ọlápàdé gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún ó yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tirẹ̀ jáde ó sì tẹ òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ojú yọbọ sí i. ó pè é ṣùgbọ́n ìpè náà ò lọ rárá. Ọlápàdé mí kanlẹ̀ ó kọ òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà jáde sínú ìwé kan báyìí ó nà á sí Dékúnlé ó ní mú òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kí o mú lọ sí ilé iṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kí wọ́n bá wo ìlú tàbí agbègbè tí wọ́n ti lo òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà gbẹ̀yìn àti gbogbo àwọn tó bá sọ̀rọ̀ láti bí oṣù kan sẹ́yìn rí i dájú pé o ṣe iṣẹ́ náà lónìí. Dékúnlé ní kò burú ọ̀gá. Ó bẹ́rí fún Ọlápàdé ó sì jáde lọ. Ọlápàdé kọjú sí Dásọfúnjó ẹ̀rù ò bá Dásọfúnjó ọkàn rẹ̀ le koko bí ọ̀tá ni. Ó bẹ̀rẹ̀ sí ní rò pé ìlẹ̀kẹ̀ má já sílé má já síta ibì kan náà ò ní ìlẹ̀kẹ̀ yóò padà já sí. Ọlápàdé ha ọ̀fun ó ní ọ̀tẹlẹ̀múyẹ́ Dásọfúnjó mo mọ̀ pé iṣẹ́ yìí yé yín dáadáa ẹ sì máa àyíníke àti àyínípadà iṣẹ́ náà ṣùgbọ́n mo rọ̀ yín kí ẹ kíyèsára pẹ̀lú àwọn ìdáhùn yín sí àwọn ìbéèrè mi ẹ rántí pé lánàá ẹ̀hún kan kì í ní ìwọ ẹ̀sìn. Ọlápàdé kọjú sí Músá Fátókí àti Adéoyè ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn ó sì ní kí wọ́n máa lọ ní tiwọn. Ó ní bí àwọn bá tún ní ohunkóhun láti bi wọ́n àwọn yóò máa kàn sí wọn. Ọlápàdé ké sí Yẹmí pé kó lọ bá òun já wọn sí ibùgbé ọ̀kọ̀ọ̀kan wọn. Yẹmí pẹ̀lú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sì jọ jáde lọ. Ọlápàdé kọjú sí Dásọfúnjó ó ní atọpinpin Dásọfúnjó ẹ̀yin ni wọ́n rí gbẹ̀yìn ní ọ̀dọ̀ afurasí
tó wá ká mi mọ́lé ní òru ṣáájú àkókò tí afurasí náà dolóògbé. Dásọfúnjó ò jẹ́ kí Ọlápàdé ó parí ọ̀rọ̀ rẹ̀ tó fi ní ṣé ẹ̀ṣẹ̀ wà nínú kí n lọ sọ́dọ̀ afurasí yín ni àbí wọ́n sọ fún yín pé mo yìn ní ìbọn àbí mo fi ọ̀bẹ dú lọ́rùn. Ọlápàdé wojú Dásọfúnjó lọ sàkún láì sọ̀rọ̀. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ó ní kò sí ẹ̀ṣẹ̀ nínú kí ẹ yọjú síbẹ̀ ní tòótọ́. Wọn ò yìnbọn pa afurasí náà, bẹ́ẹ̀ ni wọn ò dú lọ́rùn bí ẹ ti wí, ṣùgbọ́n májèlé àtẹnujẹ ò ní wọ́n fún un. Dásọfúnjó ní ìgbà náà wá ń kọ́, ṣé èmi jọ ẹni tó ń ta oògùn ikú ni àbí wọ́n sọ wípé wọ́n rí májèlé lọ́wọ́ mi. Ọlápàdé doríkodò fún ìgbà díẹ̀, ó tún ṣí orí sókè láti wo Ọláwálé. Ó rí i pé Ọláwálé ń lé fùrù kọ̀kọ̀ ní ibi tó jókòó sí látàrí inú tó ń bí sí Dásọfúnjó, ṣùgbọ́n Ọláwálé mọ̀ nínú ara rẹ̀ pé ipa tí a pa ògbẹ̀rì a ò gbọdọ̀ pa awo bẹ́ẹ̀, àti pé gúdúgúdú kì í ṣojúgbà dùndún, bí ó ti wù kí irun àgbọ̀n ó gùn tó, ayé ló kúkú bá ìpé ńpéjú. Lápàdé mọ̀ wípé inú ń bí Ọláwálé kò kàn lè sọ̀rọ̀ sí Dásọfúnjó ni. Ó rọra fi ọwọ́ lé Ọláwálé ní itan, ó sì fi ọwọ́ lu itan Ọláwálé pẹ́pẹ́ ní ẹ̀mẹ́ta. Ọlápàdé kọjú sí Dásọfúnjó, ó ní lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, ẹ wọlé sí ọ̀dọ̀ afurasí wa náà pẹ̀lú mímu ẹlẹ́rìndòdò kan báyìí lọ́wọ́ yín. Dásọfúnjó ní èmi ò mọ̀ wípé ó tún ti di ẹ̀ṣẹ̀ kí ènìyàn ó mu mímu ẹlẹ́rìndòdò báyìí. Ṣé bí ẹlẹ́rìndòdò ló wà ní iwájú ẹ̀yin náà yìí, sí agbófinró wọ́n ti torí rẹ̀ bí yín lẹ́jọ́. Ọlápàdé mẹ́nu, ó ní ìgbà tí ẹ wọlé sí ọ̀dọ̀ afurasí wa lọ́jọ́ náà, ẹlẹ́rìndòdò tó wà lọ́wọ́ yín ó kún dé ẹnu, ṣùgbọ́n ìgbà tí ẹ ó fi jáde padà, ẹlẹ́rìndòdò náà ó ti kù bí ìlàjì ike. Dásọfúnjó rẹ́rìn-ín, ó ní ẹ ò wá gbà mí, ṣé ó yẹ kí ènìyàn kí ó fi owó ra òyì kó má lè kọ́ lójú ni? Ìgbà tí mo fi owó mi ra nǹkan, ṣé kí n tó má lè mu ohun tí mo fi owó mi rà mọ́ ni? Àbí wọ́n sọ fún yín pé inú mímu ẹlẹ́rìndòdò ni afurasí yín ló ti jẹ májèlé tó jẹ náà? Ọlápàdé ní bẹ́ẹ̀ ni, inú mímu ẹlẹ́rìndòdò ni. Inú bí Dásọfúnjó, ó ní bó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni, ta ni ẹlẹ́rìí yín pé èmi ò ní mo fún un ní májèlé jẹ? Ọlápàdé fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín, ó kọjú sí Sànyà, ó ní bá mi mú arábìnrin aya Ìṣọ̀lá wọlé. Bí Dásọfúnjó ti gbọ́ aya Ìṣọ̀lá, òun ni ara rẹ̀ wálẹ̀, ìbẹ̀rù sì hàn ní ojú rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọláwálé wò ó, ó fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín. Sànyà àti arábìnrin aya Ìṣọ̀lá wọ́n wọlé padà lẹ́sẹ̀kẹsẹ̀. Ìyá náà kí wọn. Ọlápàdé ní ibo lẹ ti ń ṣiṣẹ́ màmá? Ọ́fíìsì àwọn ọ̀gá Dásọfúnjó ni sà. Iṣẹ́ kí ni ẹ̀ ń ṣe níbẹ̀? Èmi ni mo máa ń tọ́jú inú ọ́fíìsì wọn àti àyíká ibẹ̀. Ní ọjọ́ díẹ̀ sẹ́yìn, ẹ sọ wípé ẹ rí ọ̀gá yín tí wọ́n mú mímu ẹlẹ́rìndòdò kan wọlé, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni sà. Mo fẹ́ kí ẹ bá mi ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà gan-an. Ní ọjọ́ náà sà, mo ti fẹ́rẹ̀ẹ́ parí iṣẹ́ ọjọ́ náà torí aago 2 ọ̀sán òun ni mo máa ń lọ sí ilé. Iwájú yàrá tí wọ́n fún mi tí mo ti máa ń pààrọ̀ aṣọ tí mo sì máa ń kó àwọn irinṣẹ́ mi sí, òun ni mo wà tí mo rí tí ọ̀gá wọlé sínú ọ́fíìsì wọn pẹ̀lú ohun mímu ẹlẹ́rìndòdò kan báyìí lọ́wọ́ wọn. Ọlápàdé ní ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ra ohun mímu ẹlẹ́rìndòdò náà ni? Rárá sà, wọ́n ti mú dé ìdajì. Ó dáa, mò ń gbọ́ yín mà. Wọ́n wọlé sínú ọ́fíìsì wọn, ó tó bí ìṣẹ́jú 5 tí wọ́n ti wọlé, òun ni wọ́n tún jáde padà. Ọlápàdé ní pẹ̀lú ohun mímu ẹlẹ́rìndòdò náà àbí? Rárá sà, ìwé kan báyìí òun ni wọ́n mú lọ́wọ́. Ẹ tẹ̀síwájú, mò ń gbọ́ yín. Lẹ́yìn bíi 20 ìṣẹ́jú tí wọ́n ti jáde lọ, òun ni wọ́n tún wọlé padà sínú ọ́fíìsì wọn. Èmi ti ṣetán ní gbogbo àkókò náà. Bí mo sì ti ń jáde lọ, òun ni mo rí wọn tí wọ́n jáde padà láti inú ọ́fíìsì wọn pẹ̀lú ohun mímu ẹlẹ́rìndòdò tí wọ́n gbé wọlé lẹ́ẹ̀kan. Èmi tilẹ̀ ń bá wọn ṣe àwàdà pé ṣé kí n bá wọn mu èyí tó kù ni. Èsì tí wọ́n sì fún mi ni pé eléyìí ò ṣeé mu mọ́. Wọ́n sì lọ tú dànù sí ìta. Mo kí wọn pé ó dàárọ̀, wọ́n sì dáhùn dáadáa. Ẹ ṣé mo dúpẹ́ mà, ẹ lè máa lọ. Ìyá náà jáde lọ ní tirẹ̀. Ọlápàdé kọjú sí Dásọfúnjó. Ó rí i pé Dásọfúnjó ti doríkodò ní ibi tó jókòó sí. Bẹ́ẹ̀ ló ń gbọn ẹsẹ̀ méjèèjì nílẹ̀ bí ìgbà tí pajápajá mú un lẹ́sẹ̀. Ọlápàdé àti Ọláwálé wọ́n wojú ara wọn, àwọn méjèèjì wọ́n sì rẹ́rìn-ín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ọlápàdé bẹ̀rẹ̀ sí ní dún. Ọlápàdé wojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà, ó kó ara ró fún ìṣẹ́jú díẹ̀. Ó dìde lẹ́sẹ̀kẹsẹ̀, ó sì kọjú sí àwọn tó wà níwájú rẹ̀, ó ní
arábìnrin ọmọlára, arábìnrin fọlákẹ́mi àti ọ̀gbẹ́ni tádé omiṣakin lè máa lọ sílé ní tiwọn. Ó kọjú sí àwọn ọlọ́pàá tí wọ́n jọ wà níbẹ̀. Ó ní ẹ fún àwọn tó kù yìí láàyè kí wọn ó pe lọ́ọ̀yà wọn. Wọn yóò fi ojú ba ilé ẹjọ́ kí ọ̀sẹ̀ yìí kó tó parí. Ọlápàdé ò wẹ̀yìn mọ́ tó fi jáde lọ. Ní ìta lọ́hùn-ún, Ọlápàdé fi ara ti ọ̀kan lára àwọn òpó tó gbé ilé náà ró. Ó sì ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Ọláwálé dé ẹ̀gbẹ́ rẹ̀, ó sì dúró títí tí ó fi parí ìpè náà. Bí ó ti já ìpè náà tó yí ojú padà sí Ọláwálé, ó ní ọjọ́ mà ti lọ, iṣẹ́ òní ti parí nìyẹn o, jẹ́ kí a palẹ̀ mọ́ kí a máa lọ sílé. Ọlápàdé padà sínú ọ́fíìsì rẹ̀ kò sì pẹ́ púpọ̀ tó tún fi jáde padà, tí ó tún padà bá Ọláwálé ní ojú kan tí ó fi wálé sílẹ̀ ẹ̀kan. Bí Ọlápàdé ti dé ọ̀dọ̀ rẹ̀, Ọláwálé gba báàgì ọwọ́ Ọlápàdé. Àwọn méjèèjì wọ́n sì jọ rìn lọ sí ìdí ọkọ̀ Ọlápàdé ní ìta. Bí wọ́n ti dé ìdí ọkọ̀, òun ni Ọlápàdé dúró sí. Ó yí ojú padà sí Ọláwálé tó wà ní ẹ̀yìn rẹ̀. Ó ní kí ni ohun tó ń kọ ọ́ lóminú Wálé. Ọláwálé gbójú sókè, ó wo Ọlápàdé lọ sàkún. Ó ní kò sí nǹkan kan ọ̀gá. Ọlápàdé rọra rẹ́rìn-ín. Ó ní bí nǹkan kan ò bá máa kọ ọ́ lóminú, a jẹ́ wípé n ò kójú òṣùwọ̀n láti jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́. Ohun tó bá ń bà ọ́ lẹ́rù, ó ní kí o wí fún mi. Ọláwálé ní ominú ń kọ mí ní tòótọ́ ọ̀gá. Ọlápàdé ní mo mọ̀ bẹ́ẹ̀, sí ohun tí o lè bá mi sọ ni. Ọláwálé ní awo kan ò sí láwo ẹ̀wà ọ̀gá. Ó yá, kò burú, mò ń gbọ́ ọ. Ọlápàdé fi ẹ̀yìn tì sí ara ọkọ̀. Ó ka ọwọ́ méjèèjì mọ́ àyà. Ọláwálé ní ọ̀rọ̀ ilé ayé òun ló ń kọ mí lóminú. Àṣé bí ayé bá ń pariwo pé kò sí irú ẹnìkan, ẹ̀tàn lásánlàsàn ni ọ̀gá. Ọlápàdé ní kí ló fa sábàbí àsámà rẹ Wálé? Ayé kì í pẹ́ gbàgbé ènìyàn ọ̀gá. Ọjọ́ wo òní ọ̀gá wa Ojúrere sì kú ná, tí ayé ti yá gbàgbé wọn pẹ̀lú gbogbo wàhálà tí ọ̀gá náà ṣe. Kí ni wọn yóò wá ṣe lẹ́yìn tí irú àwa yìí náà tí a bá lọ tán ọ̀gá? Ó mú mi rántí òwe bàbá mi kan. Wọ́n ní aríọlà ń pè ọ́, bí wọn ò bá rí ọ mọ́, wọn yóò pe ẹlòmíràn. Ọlápàdé mi kanlẹ̀. Ó ní bí ilé ayé ti rí nìyẹn Wálé, ṣáà jẹ́ kí a ṣe ìwọ̀n tí a bá lè ṣe. Ọláwálé ní ti pé wọ́n gbàgbé ọ̀gá wa Ojúrere tilẹ̀ kọ́, òun ló ń dùn mí. Bí kò sí pé ọ̀gá Ajíbádé tí wọ́n gbé lọ, tí wọ́n fi gbé ọ̀gá Ojúrere wá, òun ni wọ́n tún wá dá padà báyìí. Ṣé ẹ rò wípé ó yẹ kí a funra? Ọlápàdé fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín. Ó ní ká funra bóyá ọ̀gá Ajíbádé òun ni ọ̀daràn tí à ń wá àbí? Kò sóhun tó yẹ ká funra sí nínú ọ̀rọ̀ náà. Ẹnikẹ́ni òun ni irú rẹ̀ lè ṣẹlẹ̀ sí. Bóyá iṣẹ́ ọ̀gá Ajíbádé ó tẹ́ wọn lọ́rùn, òun ni wọ́n fi wò pé àwọn ló tún yẹ kí wọ́n tún dá padà wá. Ọláwálé wo Ọlápàdé bákànbàkàn. Ó ní ìtẹ̀nàkí òun lójú wa ò tó ọ̀gá. Bó bá jẹ́ ti ọ̀bọ, a lè sọ díẹ̀. Ọlápàdé fi ọwọ́ lé Ọláwálé ní èjìká. Ó ní wò ó Ọláwálé, mọ́kàn kúrò níbẹ̀, ó ti rẹ̀ mí báyìí, jẹ́ kí a máa lọ sílé. Ọlápàdé yí ojú padà. Ó sì ń lọ láti lọ wọ inú ọkọ̀ rẹ̀. Wálé ní ó tún kù ọ̀gá. Ọlápàdé yí ojú padà lẹ́sẹ̀kẹsẹ̀. Ó sì padà sí ibi tí Wálé wà. Ó ní mò ń gbọ́. Ọláwálé ní ẹ ní kí àwọn kan máa lọ sí ilé nínú àwọn tí a funra sí. Bẹ́ẹ̀ ni, kò sí ìdí kankan dàbí alára tí a fi ní láti jẹ́ kí wọ́n wà ní àhámọ́ wa. Ṣùgbọ́n pé mo ní kí wọ́n máa lọ sílé kò túmọ̀ sí wípé wọn kì í ṣe ọ̀daràn tí à ń wá. Iṣẹ́ sì ń lọ lórí ọ̀kọ̀ọ̀kan wọn. Wálé dákẹ́ lọ díẹ̀. Ó ní ó túmọ̀ sí wípé ọ̀kan nínú àwọn tó kù òun ni ọ̀daràn tí à ń wá àbí? Rárá o, ọ̀daràn tí à ń wá ó ju ẹnìkan lọ. Wálé ní ìyẹn ni pé ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn tí wọ́n wà ní àhámọ́ wa wọ́n lè pawọ́pọ̀ láti ṣiṣẹ́ ibi náà àbí? Ọlápàdé ní kì í ṣe àwọn tó wà ní àhámọ́ wa nìkan ló ṣeé ṣe kí wọ́n pawọ́pọ̀ láti ṣiṣẹ́ náà. Ara àwọn tí a dá sílẹ̀ náà ò fi gbogbo ara mọ́. Ète òun ni mo fi dídá sílẹ̀ wọn ṣe. Àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ń bẹ tó ń ṣọ́ wọn tọwọ́ tẹsẹ̀ tí àwọn ò sì mọ̀ báyìí. Ọláwálé ní ṣùgbọ́n ohun tí ẹ sọ ni wípé wọn ò fi ojú ba ilé ẹjọ́ kí ọ̀sẹ̀ yìí tó parí. Bẹ́ẹ̀ ni. Ọláwálé ní èmi àti ẹ̀yin la mọ̀ pé àwọn kan sì wà tí a ní láti fi òfin mú kí ẹ̀rí wa kó lè múlẹ̀ dáadáa. Àwọn tí ẹ tú sílẹ̀ yìí wọ́n sì lè di àgékù ejò kí wọ́n máa ṣòro bí agbọ́n. Ọlápàdé ní ẹ̀rí wo la tún wá kiri Wálé? Ẹni tó gbé pan láti jẹ́wọ́.
ó ní òun rò wípé èpo igi ni. Ìwọ jẹ́ kí a dé ilé ẹjọ́ náà, ibẹ̀ òní Gbangba yóò ti dẹkùn. Nípa àwọn tí a dá sílẹ̀, kò sí ohun tí gbẹ́dógbẹ́dó wọn tó lè fi igi ọ̀gẹ̀dẹ̀ gbẹ́. Ọláwálé wojú Ọlápàdé lọ sàkún. Ó bẹ̀rẹ̀ sí ní rò pé àbí àṣírí kan bẹ tí Ọlápàdé tí kò wí fún òun ni. Ó mí kanlẹ̀, ó rò wípé òun náà ó ṣe bí ọ̀pọ̀lọ́ tó ní òun kì í kánjú láti mọ ìyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé. Ó ní bó pẹ́ bóyá ìyàwó yóò wá sódò yóò wá pọn omi, ó sì wá lè dódò kó bọ́ra sílẹ̀ láti tún wẹ̀. Wálé ní òun yóò máa wo ibi tí ọ̀rọ̀ náà yóò já sí. Ṣebí lálá bá lọ sókè yóò wálẹ̀ dandan ni. Ọlápàdé ní kí ló tún ń rò Wálé? Wálé ní kò sí nǹkan kan ọ̀gá, ẹ jẹ́ kí a máa lọ. Àwọn méjèèjì wọlé sínú ọkọ̀ síná, wọ́n sì jáde lọ. Wọn ò tí ì rìn ju ìrìn bíi 20 ìṣẹ́jú lọ tí Ọlápàdé fi ní Wálé, àwa ni ọkọ̀ tó ń bọ̀ lẹ́yìn yìí ń tẹ̀lé o. Mo ti ṣàkíyèsí rẹ̀ láti bí ìṣẹ́jú mélòó kan sẹ́yìn. Mo rí i pé gbogbo ibi tí a bá yà sí, òun ni òun náà ń yà sí. Ọláwálé náà wo ọkọ̀ náà wò lẹ́yìn. Ọlápàdé dé ibì kan báyìí tí ọ̀nà náà ti yà sí mẹ́ta. Ọ̀nà tó yà sí ọwọ́ ọ̀tún òun ló yẹ kí ó fi orí lé, ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ rárá. Ọwọ́ òsì òun ló yà sí. Bí ó ti yà sí ọwọ́ òsì náà, òun ni ọkọ̀ tó ń tẹ̀lé wọn náà ló tún yà sí ọwọ́ òsì tí wọ́n yà sí, tó sì ń gbìyànjú láti yà wọ́n sílẹ̀, ṣùgbọ́n Ọlápàdé kò fún láàyè rárá. Ọláwálé ní ó dójú rẹ̀ báyìí ọ̀gá, ó ti dé ibi tí olóògùn tó ti ń sà á. Ọlápàdé tẹ iná ọkọ̀ kanlẹ̀, ọkọ̀ tó wà lẹ́yìn wọn náà ó sì kí aré mọ́lẹ̀ lẹ́yìn wọn. Ọlápàdé yọ ìbọn ìléwọ́ rẹ̀ jáde, ó sì nà á sí Ọláwálé. Ọláwálé gba ìbọn náà, ó mú gírígírí. Ọláwálé bẹ̀rẹ̀ sí ní rò wípé kí ológbò kó tó pa ìyá àgùntàn, baálé ilé tí kì í bá ṣolóorun ìyà yóò ti jí. Atamátàsé kúkú ni Ọláwálé. Bí ògùn ẹni bá sì dáni lójú, gbọ̀ngbọ̀n òun la fi gbárí. Ọláwálé mọ̀ pé bí òun yóò tilẹ̀ kú, òun yóò mú ènìyàn lọ́wọ́ lọ, torí ọba kì í nìkan ràjò. Orí èrò yìí òun ni Ọláwálé wà tí ọkọ̀ tó ń lé wọn náà tó fi yà wọ́n sílẹ̀ bàrá, tó sì dúró pa ní iwájú àwọn méjèèjì. Ilẹ̀kùn iwájú ọkọ̀ náà ṣí pìrí. Ẹsẹ̀ òsì ẹnu lẹni tó wà nínú ọkọ̀ náà ló kọ́kọ́ nà jáde láti inú ọkọ̀. Bàtà gbùngbùn kan báyìí tó bo gbogbo ẹsẹ̀ tán pátápátá òun ni ẹni náà wọ̀. Ó wọ ṣòkòtò tó nípa kan báyìí sí i. Bí ó ti gbé ẹsẹ̀ kalẹ̀ láti inú ọkọ̀, òun ni eruku kù gbùù ní ibi tó gbé ẹsẹ̀ sí. Àyà Ọlápàdé bẹ̀rẹ̀ sí ní lù kìkìkì. Ọláwálé túbọ̀ mú ìbọn rẹ̀ gírígírí. Ó wò pé pátápátá là á fọ́jú, òun lòun yóò fi ọ̀rọ̀ náà ṣe. Pátápátá là á fọ́jú, òun lòun fi ọ̀rọ̀ náà ṣe. Ta ló nítọ̀hún? Ta ló rán níṣẹ́? Kí ló fẹ́ ṣe fún àwọn Ọlápàdé? Ẹ wò mí, ẹ jẹ́ máa ṣẹnu dédé síbí fún tòní. Lágbára Ọlọ́run Olódùmarè, a máa tẹ̀síwájú láìpẹ́ tá a máa mú tuntun sọ. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi òun ló ń jọ́ Láwuyì. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi. Bákan náà ẹ má gbàgbé láti bá mi like àwọn fídíò mi ọlọ́kanòjọ̀kan. Lágbára Ọlọ́run Olódùmarè, àní sú ara wa o. Wọ́n máa lọ́nu ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ á sì yẹ̀nàwó. Ẹni bá ní má bọ̀ nìkan ni wọ́n ní dé bá. Mò ń lọ lónìí nù, mo padà láìpẹ́ pẹ̀lú àṣẹ Olódùmarè. Kó tó dìgbà náà, ẹ ní gbúròó aburú sí mi o, èmi náà ò ní gbọ́lá aburú sí yín. Ó dàbọ̀.